afẹ́ wàsílám ọ̀rọ̀ wa lónìí èmi kọ́kọ́ ń wò ná pé sáà níjọba lórílẹ̀‐èdè nàìjíríà ẹ dákun ẹ dáhùn àwọn aléfẹ́ sáà níjọba. a ní irú ìjọba tá a bá nílẹ̀ wà béèrè. ok àfa àwẹ̀ wàsílám wọ́n ní ìbéèrè mi àwọn dáhùn pé a níjọba wọ́n wá ní kí n béèrè kankan ọ̀dà irú ìjọba wo ni nàìjíríà ní. àwọn ìjọba tí wọn ò yà sí ń tọ́ yẹn wọ́n ṣe. mia filimia nídáhùn yìí. kọ́dà káwọn gẹ́gẹ́ ó dúró mọ́ béèrè pé kí ni ló yẹ ká ti tà á sí yín mọ̀ ká fún wọn. ok tó àyíbá máa wọlé pé lọ mú àfa yẹn wá. mú wá kọ́ pé ṣe mú akíni bó ṣe fún ẹ tó ń pè wá mú mi. wọ́n ní àfa Ibrahim wọ́n ní èyí tí ó sọ̀rọ̀ ń gangan ní kí. ẹ̀yin ọ̀lọ́ ẹ̀bẹ̀ mi béèrè ni. àtẹni ó béèrè náà wọ́n pípa. sáà ní ìjọba ẹ sì láàánú. pẹ̀lú pípé respect gan láfi lọ. yes. wọ́n gbọ́dọ̀ ọ̀nà wa. wọ́n gbọ́dọ̀ ọ̀nà wa pé àwọn afáàdé méjì. àwọn ọmọ fẹ́ béèrè. bẹ́ẹ̀ ni. ìrajà. àbí wọn ò sì gbé gọ́tà fún yín kẹ́ ẹ ṣe wọn ò gbé títì fún yín kẹ́ ẹ ṣe ẹ sì lọ́ọ́ dúró lójú ọ̀nà pé ẹgbẹ́ mi náà ń kọ́ńtrákìtì. lérí iṣẹ́ mi ni wọ́n fẹ́ béèrè pé ẹ ṣàlàyé fún mi. lórí kéwu àtàké ni wọ́n ní aṣàlàyé. nígbà tí wọ́n sọ fún àdébọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. sif lana rabbaka. ṣèròyìn ọlọ́run ọba rẹ fún wa ìwà àdébọ̀ Muhammad. táwọn náà fẹ́ béèrè lọ àdébí sì ni qul huwallahu ahad. tọ́pọ̀ ti béèrè lọ́wọ́ mi náà kí ló dé tẹ́ ẹ fi sọ pé àṣẹ ń tọ́ yẹ ká sí. gbogbo èyí tí ń bá wa jà tí wọ́n pààyàn tí wọ́n ń gbé yàn yìí kí lẹ ti ṣe sí. wọ́n ń pààyàn wọ́n ń gbé yàn èmi. ẹ wá ṣàlàyé àwọn àwo lẹ ti ṣe kọ́dà àwọn tẹ́ ẹ tún kó bẹ̀ kí wọ́n máa ṣèjọba ń pa pé wọ́n gbébọn lọ́wọ́ wọ́n ń pa àwọn náà. ó di méjì. kí wọ́n ní. ara lè ń gbọ́ ó di méjì. nípa àjẹ àmú kọ̀ rọrùn. ó di mẹ́ta. ìfàyàbalẹ̀ ò sí. ó di mẹ́rin. epo lòún ranjú mọ́ wa ń gbogbo ìgbà yìí. àfa àti gbọ́kọ̀ lọ bìkan sí àárò yẹn lójú. ó di wàhálà. ó di márùn. ètò ìlera wo bá mú. ó di mẹ́fà. kàkiri de mẹ́wàá o ó di mẹ́fà. bí n bá ẹyin gbọ́dọ̀ ẹyin ẹka sí. ó di mẹ́fà. ètò iná ńkọ́. iná mọ̀nàmọ́ná. èkó rọgbọ. ó di méje. education ńkọ́. ètò ẹ̀kọ́ ó di mẹ́jọ. bá a mú títí ìwàgé bá a mú. ọlọ́run kó kún gómìnà wa Abdulrahman Abdulrazak nbí ọba adé yìí ti state nu èyí tó wá lọ ìlú kan tó lọ ìlú kan tó lọ bí wọ́n ti ń dáko. èyí tó tiẹ̀ súnmọ́ wa yàn yìí èyí tó súnmọ́ wa Èkó láti Ìlọrin sẹ́kọ̀ọ́ èèyàn mọ fàtẹ̀sùbá ni èèyàn mọ fàtẹ̀sùbá ni bẹ́ẹ̀ làwọn ẹ sì wá wọ̀nà látẹ̀yẹ ń kọrin ọ̀nà express náà láwọn ṣe fún wa yìí ẹ wá gbé látẹ̀yẹ ń kọrin tí èdógún mọ̀ sọ àwọn kan bẹ tí wọ́n ń lọ gbẹ ńgbà tá a ní security wọ́n lọ gbẹ ojú ọ̀nà bẹ́ẹ̀ bá débẹ̀ lójú bẹ́ẹ̀ bá jálù táyọ̀ fọ́ ni. tọ́ba ṣe pé kí ni àwọn kòtò míì náà ń bẹ tọ́ ẹ̀ wọ́n ó dí wọn ò dí gbogbo ojú ọ̀nà ni bẹ́ẹ̀ nílò la sọ̀nà yìí náà ó ti tayọ ó ti di mọ́kànlá níbi tẹ́ bá dé ó ti di mọ́kànlá ká wá sùn ká gbàgbé ń jọ wọn àná pé tilẹ̀kùn yín tilẹ̀ fi mọ́ ń jọ òun nù láyé lónìí kò sétò kankan. wọ́n ń fọ́ọ̀sì irin nísìnyí ó ní tí wọ́n fẹ́ gbé. àbáyọ sílá wọ́n tún wá ń sọ fáwọn community mi pé owó ọlọ́dẹ tá a máa dá o torí gbọ́dọ̀ bá ń sọ wa káwọn náà sọ́ra wa o 2,000 bẹ́ẹ̀ làwọn àwọn obìnrin kan àtàwọn ọkùnrin kan community wọn pé àwọn olè dá 2,000 o mo láti máa rí. kò ní ni. ṣé ohun pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní fi bí ṣé kò yẹ kó wa owó security ó ní wọ́n kó ti pọ̀ jù wọ́n sì wá dé community mi wọ́n sì wá ń dá 7,000 owó ọlọ́dẹ ẹnìkan ṣoṣo tọ́ba wá kọ̀ tí ọ̀dà àwọn community ti lọ ṣe gbogbo ẹ̀ lọ́dọ̀ ọlọ́pàá wọ́n jáná lé wọn wọ́n sì ká wáyà kò sì tó bẹ̀ kó múná. ètò nìtọ́ yẹ kí ìjọba ṣe. làwọn ń ṣe fúnra wa ṣé wọn àfẹ́ wà sílá àwọn ń ṣe fúnra wa. à ń họ èpo lára igi tó gbẹ. àwọn ń lọ lẹ́mọ́ tútù. kò sí kò lè mú. rí báyìí 2,000 ẹ dákun gbogbo ohun tí ń bá ń jẹ́ títí ń gbọ́ wa bí wọ́n bá ti ṣe mítìn ládùúgbò yín pé 2,000 lẹ́mọ̀ ẹ dákun ẹ mọ̀ ọlọ́wọ́ mọ̀ gbòòrò lásìkò ẹ dá o. torí ẹ dá o. ètí ó ṣe fún yín ju 2,000 lọ. 2,000 tẹ ẹ dá ní tí ó ṣe fún yín community yín ju 2,000 tẹ ẹ dá lọ o ládùúgbò mi 5,000 wọ́n dá o community mi 7,000 wọ́n dá ń bí àgbà débi tó lágbára. ibi wọn bá ti dá tí ò rí bẹ́ẹ̀ wọn ò rí bí ferí lẹ́kùn ká fún. ibi wọn ti ṣe bẹ́yìn tí ń ṣe pẹ̀lẹ́ lé dá 2,000 kan sálárì ọ̀nà ni wá kìnnìkan ni wá ebe yìí ń jẹun ebe ń lọ bí ìnáwó ebe ń náwó tó ń kì í gbé ìyá múlíkà pọ̀ jẹ́ gbèsè náà ni ọmọ yowó tó ná ọ wá lè dá ti community pé 2,000 owó ọlọ́dẹ ẹ̀jẹ̀ sẹ́mi wa inú tọ́lọ́hún ní asọ́jù láyé property tó le jù ẹ̀mí jẹ́ kan ẹ̀mí ni nítorí pé wọ́n bá ti yìnbọn gbàmù ọ̀parí èèyàn kú ọ sọ ẹ̀mí rẹ̀ à ń bọ̀ wá kà fún yín
bóyá jọ́ mẹ́jọ kulliyatul khams kulliyatul khams. Kulliyatul khams. afẹ́ wàsílám kó ọ̀rọ̀ òye ẹlòmíì wà pé àbábá lówó ni pa àwọn àfáàjọ wọn ń ṣàdúrà ká pẹran ẹ̀fúnbọ̀ nǹkan àfáà náà ni ọkàn. èyí tá a wà á rẹran àwọn àfáà ni ọkàn ń gbà hùn àmọ́ ń gbà tí ẹ bá ń ṣe rọ̀ṣọ̀mù kọ̀ọ̀kan àwọn àfáà àwọn aláàmọ̀ ṣàdúrà kọ́lọ́ kí wọ́n máa wo àdúgbò yín ẹlẹ́gbẹ̀ẹ́ yín ọmọ ìyá wa tó ti pẹ́ yín lẹ́yìn máa wo àdúgbò aládùúgbò lóru àfọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run ó jọ dáa fún yín yóò bá yín wáṣẹ́ tó dáa àwa àtọ́kábù yín pé kẹ́ máa wà àdúgbò ọlọ́run ṣamọ̀nà yín ẹ dákun ọlọ́run ṣamọ̀nà yín pé yín ti mọ̀nà àfẹ́ wa sílám ọ̀rọ̀ tó tún wá kàn ẹ̀ ń bọ̀rọ̀ lọ èwo tún làgbà lọ. ìjọba wọn ti gbọ́. ṣé wọn ò rí pé yà ń jẹ wa àfẹ́ wa sílám àwọn ò lè mọ̀ púpọ̀. ẹ dákun ẹ já sọ ìjọba àfẹ́wà islam ìjọba ṣé wọn ò rí para ní a. wọ́n mọ̀ ìgbò la fẹ́ dì. àfẹ́ dìbò ni. ìgbò síwó lẹ́nu. ìgbò lọ́kàn báyìí. alọ́tibítù wo ológun ẹ̀ ń sọ̀rọ̀ ogun tí ìgbò tẹ́ fẹ́ di. aláàárín lọ́wọ́ ń jí wa gbé ẹ̀ ń sọ̀rọ̀ ogun tẹ́ fẹ́ di. aláwọn àgbẹ̀ ò lè dáko mọ́ ẹ wo su ọ̀fà kan jọ̀hún èló ni su ọ̀fà kan jọ̀hún ẹ wo su ọ̀fà nísìn. gbogbo ẹni wọ́n ń bù wọ́n rẹ̀ ni bù wọ́n mọ́ nísìn. ẹni tí wọ́n ń bù gan ọ̀rẹ́ ni bù wọ́n mọ́ nísìn ọ̀rẹ́ mi kan bí ọlọ́njọ́ dáa fún à ń pè ní sáàdù dé lazan làdáni lọkùnrin ọ̀hún kí mọ iṣu tó bá gbé iṣu wálé mi báyìí bọ̀ọ̀kì bọ̀ èmi bá bí ń jẹ́ òní ìtọ́ra ti jẹ̀rẹ̀ tó fún wa tán mo ní sáàdù ya kò sí iṣu ni wọ́n lọ́nà jí gbogbo àwọn tí wọ́n ń gbin iṣu tèmi máa wá fún yín ni wọ́n lọ ká wọn mọ́ mo ní iṣu tán àfi ká tún máa rà á báyìí ẹ̀ tún wá ra yé báyìí ìjọba ò rétò ṣe. ọkànnì tí ń gbìn ọkànnì tí wọ́n fún ọkànnì tí ń rà ọkànnì tí wọ́n fún. afẹ́wà islam ṣé ìjọba ni. bọ́bá yìí ti dá látòkè yọ délẹ̀. afẹ́wà islam àbí jíjígbé tí wọ́n ń jí wàá gbé yìí mo rò pé tí òjò ọkàn wọn ẹja rọra tọrọ àfẹ́ káwọn èèyàn ọgbọ́n mo rò pé jíjígbé tí wọ́n ń jí wàá gbé nígbà wọn ò gbé ọmọ wọn kí wọn wo ọmọ president kí wọn palẹ̀ mọ́ bíi márùn kí wọn wo ti vice president n bò sọ pé fáìsì lòun ó níbi àṣẹ rẹ ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ o ẹ máa gbọ́ sẹ́nu pé jẹ́jẹ́ là ń wí kì í ṣe pé ẹ máa gbọ́ àfẹ́wà islam kó ṣe pé nígbà wọn gbé bíi márùn nínú ti president tí wọn ò rí mọ́ kí wọn wá wo ti fáìsì àṣẹ tiẹ̀ oníbi ọmọ fáìsì lòun níta bá jẹ kù lòun ń jẹ wọn gbé bíi mẹ́ta nù tiẹ̀ all right àwọn mínísítà àwọn kankan senators. ẹ má yanu jákè. ìfẹ́ wọn gbọ́ náà jẹ́ mọ̀ pé atẹ́gùn la wà báyìí pé wọ́n palẹ̀ mẹ́yọ kọ̀ọ̀kan nù tàwọn tá a dákọ̀ yìí náà kí wọ́n wá fà wọ́n sí àmàlù lẹ̀ kí wọ́n rí tẹ́rẹ́ lóòótọ́. aláàárẹ̀ mi tí wọ́n fi jẹ kíní kan tó ti lọ ra mọ́tò 110 million wọ́ọ̀dù rẹ̀ ò sì ní civic light wọ́ọ̀dù rẹ̀ ò sì ní gọ́tà tó dáa à ń lọ ra mọ́tò 110 million ààrẹ ní ti ń gun mọ́tò 70 million nínú àwọn tá a fi tàtà ju àwọn ìyá sì ń jẹ ṣé bó ti yẹ kó rí ni à ń gbé kinní kan ẹ̀ à ń ṣe báwọn ilé ìbá jáde rálí àwọn tọ̀hún náà jáde rálí àwọn tọ̀hún náà jáde ní mọ́tà bí rálí ní bí rọ́díà ní àmọ́ ìtàn jẹ́ mbẹ́ wọ́n wá ń jáde wọ́n ń da gọ̀ọ́rọ́ kí ṣàánú wa àdúrà tiwa táwọn ó ṣe fún yín gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ń sọ́sẹ̀lú tọrọmọ ìyá wa ní àríbìkan tí yín sí ẹ̀yin náà sì ríbìkan tí wá sí ọ̀kan náà ni wa àdúrà wa tá a ṣe fún yín ni pé ẹni tí ó ṣàánú wa ọlọ́mọ nínú gbogbo àwọn tí ń wá kínní ọlọ́mọ ṣàfilé lọ́wọ́ ẹni tí ó elétí gbáròyé àfẹ́wà islam ẹni tó ṣe pé nígbà tí ń bẹ ń ṣe aládàáni tiẹ̀ lọ́fíìsì tiẹ̀ bẹ́ẹ̀ bá kéèlò ọba yóò ní bisimilayi mo dé kílẹ̀fẹ́ bọ́ba bọ́ sí ọwọ́ àwọn wọn ni ẹjọ́ transformer ni ṣe rí transformer àdúgbò wa ó ti wá jóná àṣà ń tún ṣe ní ok kí ni nọ́mbà yìí tẹ ní tẹ̀tẹ̀lẹ̀ tó ń jóná yìí wọ́n ní tírí kìíní kan ní ẹgbà 500 kb ni máa gbé fún yín irú àwọn ni bọ́ba jẹ gómìnà bá a bá lọ kanlẹ̀kùn ẹ̀ yóò sì ẹni tó ti rí gbogbo tí ń ṣe wá ó ti rí tí ń ṣe wá ọlọ́run ló sì mọye community tírú àwọn wọn ni tí wọ́n ti fún ní nǹkan so bá irú wọn lẹ́wọ̀ yẹ kí wọ́n gbé wá ẹni tí ń bá ń bọ̀ ẹbẹ̀ kí ló ti ṣe rí ìbéèrè kí ló ṣe fún wọn ládùúgbò yín wọn ìbéèrè kí ló sì ní tó fẹ́ ṣe fún wa kí ló sì ní tó fẹ́ ṣe fún wa tó ní purọ́ tí èsì kan máa lọ ogun mọ́tò 780 million àwọ̀ òpin ọmọ dáa fún àwọ̀ òpin ọmọ yẹyin kí ni tiwa àlè ègún rọkọ̀ tẹ́ ègún tẹ́lẹ̀ ń bọ̀ láti fẹ́ gùn àlè kọ́rù létí ẹ bá kọ́ ń bọ̀ láti fẹ́ rí àmọ́ díẹ̀ tiwa òun náà ẹ fi lé a lọ́wọ́ ìyá ń jẹ ọmọ ìyá ń jẹ aráàlú ẹni tí ń ṣiṣẹ́ ó dàbí pé kò ṣe aráàlú ń dààmú bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa jẹjọ látún agbára sí àyà wa bẹ́ẹ̀ bá kún wa ọlọ́run ó kún yín bẹ́ẹ̀ bá ṣàánú wa ọlọ́run ó ṣàánú yín bẹ́ẹ̀ bá wá ṣàánú wa kò ní ṣàánú ẹ̀yin náà kìí sì ṣe pé bẹ́ẹ̀ bá pè mí wà tún wí. lápèjú ẹ fẹ́ jẹ gómìnà tó bá ti pa níyàn pé ẹ sì dáadáa lẹ́ẹ̀ fi dé bẹ́ẹ̀ ọlọ́run ó jẹ́ rí ṣe. ẹ rí ṣe
tẹ́ ẹ bá ti débẹ̀ tán tẹ́ ẹ ti yọwọ́ kọ́wọ́ ọlọ́run náà yọ tiẹ̀. yóò yọwọ́ kọ́wọ́ fún yìí náà. yóò yọ tiẹ̀ náà fún yín. àdúrà nù sẹ́mi pé ilẹ̀ sọ pé ọlọ́run yóò yọwọ́ kọ́wọ́ ntẹ̀mí sọ ni pé ọlọ́run ò ní ṣàánú wọn àwọn méjèèjì wọn lè wá wọn bá ti wá bá wa àkáàdì kó fèsì tiẹ̀ ni. àti ẹ̀ ní rọrùn àti ẹ̀ lè rọrùn wọn tiẹ̀ lè mú wa kí lè pa á se kí lè pa á se. àwọn tí sì pamọ́ jẹni níyà ọlọ́run ní rán wọn sí wa. àmín. wà inna jundana. lẹ́hùn kọ̀ọ̀lẹ̀gà tọ́ba jásí pé bá a ti ń sọ yìí kì í ṣe páǹsẹ̀ kì í ta ẹnìkan à ń sọ ìyà tí ń jẹ aráàlú ìdààmú tó bá aráàlú ká lọ sí nítorí kíyá mi ẹ̀ mọ́ balẹ̀. ọlọ́run ti parí ọ̀rọ̀ gbogbo wá sí tọ́jú wá sí tọ́lọ́hún wọ́n là kádé sábà kátí kálí mọ́tò náà lè ọ̀rọ̀ tán nílẹ̀ mursalin innahum lahumul mansurun. jáyà ń já. billahi minash shaitanir rajim. àwa ní ẹni tó gbọdọ̀ fọ́ kàlábù. bismillahir rahmanir rahim. farabalẹ̀ já sàwùsù ni ọ̀ sàwùsù pẹ̀lú ohun tèmi ọ̀yà ṣe kí n gbọ́. أعوذ بالله من الشيطان الرجيم. wá bá kan rẹ̀ pẹ̀lú ohun bàbá wa Lájí Àgbà. بسم الله الرحمن الرحيم. tó wàlà kájí. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين. àfẹ́ wà fúlàn ẹni ọba nílẹ̀ àká yìí tó sì gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yé tọ́rọ̀ ọlọ́run máa ń dùn máa kó wo àyà yìí ẹ wọ ọlọ́run. Suratu Safati ni ẹ o. Suratu Safati nù ni ẹ wo ọlọ́run o kílọ̀ ń wá kí. ọmọ tó kè kan lè ọba ń bẹ. kílẹ̀ ń wá kí. إنهم لهم ọ̀rọ̀ wa ti ṣáájú. ọ̀rọ̀ wa ti ṣáájú. àwọn òjíṣẹ́ wa wọn tí wọ́n jíṣẹ́ ara wọn tó yẹ kọ́rọ̀ wa náà wọ́n ń ké. ọ̀rọ̀ wa ni wọ́n ń kíbò sí. wọ́n ké torí kó fi lè dáa fún yín. àwa ní bá wí. wọ́n ń ṣe pẹ̀lú ọgbọ́n tó pé. àwa ní bá wí. wal maw'izatul hasana wọn ò sì sọ̀rọ̀ ọbú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ń ṣe. àwa ni wọ́n bá wí. àwọn òjíṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. kìí ṣe àfọ̀hún wà sí tí ń fi tọ́ funfun síta. tí ń wá ń fi ẹ̀jẹ̀ pamọ́ sínú. kìí ṣe yín o ẹni tó ṣe pé ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu àti lọ́kàn rẹ̀ bil ikhlas. bẹ́ẹ̀ni. pẹ̀lú sincerity ó sọ̀ntọ́ dáńpa ọ̀rọ̀ Ọlọ́run ní àwọn ẹni bẹ́ẹ̀ ń ràn wọ́n sí. afẹ́wàsílám wọ́n pàdé àná sí mi Ọlọ́run. afẹ́wàsílám. kọ́dà wa inna jundana lahumul ghalibun. wa inna jundana lahumul ghalibun. afẹ́wàsílám ìtọ́ sọnù tá a fi lálàánú lólórí tá a fi lálàánú lálàṣẹ tá a fi lálàánú lásòfin tá a fi lálàánú lápàṣẹ. kí ló dé jẹ́mọ ìbẹ̀rù Ọlọ́run lè sí. àtolórí àtẹlẹmù. àtolórí àtẹlẹmù ìbẹ̀rù Ọlọ́run ò sí lọ́kàn wọn. èmi náà fẹ́ kó tèmi jẹ èmi náà fẹ́ lówó èmi náà fẹ́ sáré pàtẹ́lẹ̀ tèmi mọ́ mo fẹ́ kí n kọ́lé tó wọn mọ̀ pé bẹ́ẹ̀ ni ládùúgbò yóò sọ̀rọ̀ tó dùn nípìnlẹ̀. yọ àfihàn tàbí ìbàjẹ́. àbá àwọlé tọ̀hún ẹ mọ̀ wọlé sátẹ̀lẹ̀ tiwa ẹsẹ̀ tiwa ń débẹ̀ tán yóò wá di wèrè. yọ pààrọ̀ ọ̀lù ni àní bẹ́ẹ̀ bá rí ẹsẹ̀ ra yín bẹ́ẹ̀ bá ti rí ẹsẹ̀ ra yín wá ti wọlé náà. omi ò tiẹ̀ tó máa wí náà yóò ti máa ké náà ẹ̀sẹ̀ yóò máa ké tí wọ́n bá ké wọ́n bá yà wọ́n tó da ogúrú sí wọn díẹ̀ wọn máa rún. wọ́n kú ké lásìkò kẹ́ni náà ẹ̀ máa tá a ṣe ẹ̀ tó da kẹ́ni tàbí ẹ̀. ó lè tẹ́wọ́n lọ́rùn. àmọ̀ké báyìí ni ó ṣe ó lè tẹ́wọ́n lọ́rùn. ẹ mọ̀ kán ni àmọ̀ké báyìí ni ó ṣe òun ni ó. ẹ wọ kan ẹ dákun ẹ palẹ̀mọ́ pé ẹ fẹ́ sin ọmọ Nàìjíríà ẹ palẹ̀mọ́ pé ẹ fẹ́ sin ọmọ ìlú ẹ palẹ̀mọ́ pé ẹ fẹ́ fọmọ ìlú lẹ́tọ̀ọ́ wọn ẹ dákun lópin ìgbà tẹ ẹ bá fún wa lẹ́tọ̀ọ́ wa ẹ kúnlẹ̀ rojọ́ wájú Ọlọ́run yóò sì sú yín. omi ò tí a ẹ bá sa dọ́kítọ̀ ìbẹ̀rù Ọlọ́run. bàbá wa dọ́kítọ̀ Olóhùn yín ọlọ́ba ṣe dáadáa fún wọn. àfàwọn àgbà wọ́n ní ẹ fi tàríkì àmọ́ òun lè ná táyé yìí ni. táyé yìí ni ẹ jẹ́ aṣọ náà. ó ní yọ̀ọ́ rárẹ̀ láyé. wọ́n ní yọ̀ọ́ rárẹ̀ láyé. àfàwọn Islam wọ́n ní àwọn gbọ́ wá sí tí wọ́n sọ pé ẹ rárẹ̀ láyé níbẹ̀ bá tọ́jú wa. ẹni tó bá ṣe pé ò sí ń tọ́ yẹ kó ṣe. wọ́n ní ẹni tó bá ṣe pé kò ṣe àfàwọn Islam ní ẹni tó bá ṣe pé kò ṣe ń tọ́ yẹ kó ṣe. bí kí wọ́n padà lè mí ìlókò kan yìí. bí kí wọ́n lẹ̀ mí ìlókò gbẹ̀yìn. kílẹ̀ tó wí. wọ́n ní àfàwọn Islam ní bí kọ́ra rẹ̀ láyé. kílẹ̀ tó wí. àfàwọn Islam wọ́n ní bí kọ̀mí gbádùn gbẹ̀yìn ayé. wọ́n ti tó nù. ẹ dákun gbogbo yín làwọn afẹ́kẹ́ gbádùn o àwa náà fẹ́ ká gbádùn o afẹ́kọ́ yẹ yín o afẹ́kọ́ yẹ àwa náà o ẹ̀rín bó ti yẹ kẹrin o bá a ti ń sọ̀rọ̀ ìkéṣe pa àwa bẹ lọ́hùn pé kábúrò ṣe ní tọ́lábà náà fẹ́ kábúrò sọmọ ìyá tiwa náà àmọ́ ẹ̀rín bó ti yẹ kẹrin kọ́lọ̀ mọ́ bàrà jálẹ̀ gbogbo eléyìí táwa ń ṣe yìí káàtì bọ̀tán yóò lè dáa ni bí n bá ń gbóná lára yín ẹ̀rọ mi lù ẹ̀bọ mi wọn bẹ́ẹ̀ yìí ti mọ̀ náà àfẹ́ wa ní kọ̀rọ̀ ìjọba ẹ máa gbọ́ hikmatul yaw gbogbo tàtẹ̀kẹ́ náà ń kọ́. ọ̀rọ̀ ọlọ́gbọ́n tó ní ọ̀rọ̀ ọgbọ́n mọ̀kànlá mi burúkú àwọn ẹlẹ́gbẹ́ wọn ò tiẹ̀ ké nǹkan kan. ṣé ìjà ìwé wọn àti ké nǹkan kan àké Al-Qur'ani ọ̀la ké nǹkan kan ọ̀rọ̀ ilé ibola ké lẹ́kàn. ọ̀la ké nǹkan kan. ẹlẹ́gàn ò lè nísinmi dé wàláyé ẹlẹ́gàn ẹ̀ ní nísinmi wàláyé ọ̀la àyà ayé ọ̀la bàbá ayé ẹ̀ ní nísinmi.
أعطيته ذهبا. ó ní kẹta bọ́ ọba mú góòdì tó gbogbo òkè sóbi tọ́ wá gbèlè lọ́wọ́ pé òun kẹta lápò mọ́ kẹta mi mọ́ ngbà góòdì ni. kò sí ń tọ́ràn. فلم يزال حسودا قلبه ضغنا. àbẹ̀wò ìsìlámù kò sí bẹ́ẹ̀ ti ṣe kọ́lá bẹ́ẹ̀ gún lọ́mọ odó pa yóò tún mọ̀ ṣe kẹta nù kí ni ìlànà wọn lọ sí àfikógún yàn ní nǹkan náà ni wọn àfikógún yàn ní nǹkan náà ni ìsìn kú lọ ló ń kẹta. ó kì í ṣe pé bí nǹkan bá ń rí ìlú náà kò ní mọ̀. àníbi tí ń kú lọ yóò sì tún mọ ń tá a torí ẹ̀ dáa ni kó wá ṣe kẹta láyé yóò ṣe kẹta ó ń kéwú ẹgbẹ́ rẹ̀ tó sì ní kó pè bó ti yẹ kó pè. ajẹ́pẹ̀rú rẹ̀ bẹ́ẹ̀ bá là lọ bèbèjì rẹ̀ ọba dáalẹ̀. yóò mọ̀ wá kọ oníkèéta hasad. hasad lẹ́jẹ̀ wọ́n mọ̀ kan èèyàn ń kú lọ wọ́n là lódó lérí nítorí kèéta ọwọ́ ni nígbà tí ẹ kú náà lórí ibú ní sì ti ń kú lọ́ba. ọ̀ padà. kọ ẹ padà ń di kèéta tọ́lọ̀ ń bá ṣe ló ṣe ẹ̀ lè pé ọmọ ṣe ẹ̀ lè pé ọmọ ṣe. tọ́lọ̀ bá ti kára fún lágbájá yóò dọ́dọ̀ rẹ̀. wọ́n bí àfáà kan wọ́n ní ẹ bá bu yẹn yẹn fèsì ni wọ́n bí àfáà wọn léèrè ọ̀njọ́ da fáfáà náà ó ní dákun kíni kí n fèsì sí ó ní 1 ta ni mo fẹ́ fèsì fún ó ní 2 kí n tún wá tan náà rẹ̀ mo tún pé yàtọ̀ gbọ́n tó ń lò tó wí olódi méjì. ó jẹ́ pé táwọn kan fi jẹun. ẹ máa gbọ́ olótún kù ó ní ta ni kí n fún lẹ́sì ẹni tí wọ́n mọ̀ ní síríìtì wọn tẹ bá béèrè wọn mọ̀ pé ta ni àjẹbá wọn ní wọn ni kí wọn máa dá lóhùn ọlẹ́lẹ́ẹ̀kẹrin ó ní mo wá tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run ní kì í ṣe pé inú ẹbí mi àmọ́ mo wá tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run mo ní kí lọ́rọ̀ Ọlọ́run tẹ̀tẹ̀lé ó ní wa ibadur rahmani alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahumul jahiluna qalu salama. wa ibadur rahmani. níta lajẹ àgbà sẹnu nítorí wọn fi bá lajẹ àgbà nù. gbogbo àwọn àfa àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ ni tí wọn ò fi bá wọn nù. àwọn náà sì mọ̀ pé wọn ò bá wọn. àwọn náà sì mọ̀ pé wọn ò bá wọn tó ti lọ. ọ̀gbọ́n Ọlọ́run tó tún wá wà ń bẹ̀ ni pé bàbá kú ò láyé lára wọ́n ti kú ò láyé tòun ti bẹ́ẹ̀ náà wọ́n tó ń ga sí náà. bàbá wa ibadur rahmani alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahumul jahiluna qalu salama. ọ̀hún alájà gbàgbọ́. wa ibadur rahmani. wa ibadur rahmani madomidu. wa ibadur rahmani. àwọn ẹni tèmi Ọlọ́run ọba lórí ilẹ̀ ẹlẹ́ àwọn ẹrú mi àwọn tí wọ́n gbà pé mi Ọlọ́run àwọn tèmi Ọlọ́run. alladhina yamshuna ala al-ardi hawna. òun làwọn tí máa lọ nílẹ̀ wọn a máa rìn jẹ́ wọn ò ní tẹ̀ àwọ̀ àwọn nígbà tí ó lù mọ́ wọn lẹ́sẹ̀. wọn a sọ̀rọ̀ wẹ́rẹ́ wọn a gbọ́rọ̀ náà kalẹ̀ jẹ́ẹ́jẹ́ ẹ̀yìn kan títí yín bá wá lé ọmọ àgbẹ̀ wọn sì máa sọ̀rọ̀ ńlẹ̀ ìjẹ́ ní gbọ́n tí wọ́n ń wí gan wọ́n máa ṣe wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ́lọ̀ ọ̀yá tí etí ẹ̀ ló dì Ọlọ́run láwọn èèyàn tèmi nù dá. wa idha khatabahumul jahiluna qalu salama. wèrè kan ní mọ̀ ń dákọ̀ yìí òun fa ni èmi kọ́ ó kọ́ papọ̀ ni. ó kọ́ papọ̀ ni. àló ní Buhari Musa èmi nìkan ló máa ń jẹ́ bẹ́ẹ̀ láyé èmi sẹ́mi nìkan ni wọ́n á jẹ́ bá àwọn láyé ni. ajẹ́pẹ́tẹ́ iná bá wí báwọn ẹ̀kọ́ sí alájà gbà ní. èmi ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ sí àwọn alájà gbà ní. èmi nìkan kí mi jẹ́ bẹ́ẹ̀. èmi nìkan kí mi jẹ́ bẹ́ẹ̀. bọ́bá ní Kàmọ́rù èmi nìkan kọ́. bọ́bá ìṣepẹ́tẹ̀ mi náà lẹ́wà ní ọ̀bẹ yín ẹ̀ mọ̀ dá sí i. kọ́lọ́hún ó so ń gbìjà mi. ọ̀rọ̀ tán àbọ̀tán wa ní Ọlọ́run kọ́ sámà náà rẹ̀. ẹ wọ́n bọ́lọ̀ wọ́n kọ́ sí ànábì tán yẹn. torí náà abáyé wa Islam azọ́ọ̀lìmù náà dìmù. ibi à ń lọnu mo sì ní ìbéèrè tí mo fẹ́ ẹ sì béèrè ìbéèrè lónìí o torí mo kó nǹkan wá ẹni ọba sì gbà lèmi fún èmi fún wọn wà lè náwó ẹ̀ sáwà náà àwọn kan ń gbé àlè náwó ẹ̀ sáwà wọn bá sọ àádọ́ta lérí oúnjẹ olóúnjẹ tẹ́mi gan ò mú èmi gan tí wọ́n kó fún bámú ìmú abẹ́ ìwà Islam ẹ máa wá gbọ́ alábòsí yóò sàbámọ̀ wà ń màdáhàù náà kọ́dà káwọn èèyàn máa yin. Basket of trouble so dé náà gbogbo bí máa fọ́pọ̀ apẹ̀rẹ̀ ìjàngbọ̀n ní jẹ́ báwọn basket of trouble òun náà wà ní ọmọ Ọlọ́run kò sí yálàyà àwọn tẹ́ ẹ bá gbé gẹ̀ẹ́sì ó máa dà ẹ̀wọ̀n kan lórí àbòsí kọ́dà káwọn èèyàn máa yìn yọ sàbámọ̀ wọ́n ní mùsùlùmù sálímù àdèmítẹ́ ṣàbòsí fún ẹni ẹ ṣàbòsí fún ọ̀padà gbádùn ayé tiẹ̀ ẹ̀yin lẹ́sẹ̀kù mẹ́
wà ń zammahu nasu kọ́dà káwọn èèyàn máa bú. dèndé nílé yẹn wà kọ́dà bí wọ́n sọ ọ̀rọ̀ sí mọ̀rọ̀ tó la mẹ́wàá àwọn ọmọ ní dáhùn àwọn wo ìwọ bú wọn wò ó rí pé wọn ò ní fèsì. وإذا ندمت على سكوتك مرة. ajẹ́sùn àbí dúró náà wàlẹ̀ kọ́ọ̀nì ganiyun ẹ̀rí ẹni tó yáyọ ọkàn òun gan labọ̀rọ̀. tí o máa jàjẹ́ ní títì. òun gan labọ̀rọ̀ wà ń jà kọ́dà bẹ́bí bá ń pa wàlẹ̀ harisu fakirun ẹ wá rí olójú kòkòrò tálíkà ọlọ́run ẹ má gbọ́ ó ní wà ń malaka kọ́dà ká kó gbogbo nǹkan tí kò máa fi sọ́lá. àmọ́ kò láyọ̀ kan. wà á jìnnà ìnsáni ẹ wà á rẹni tí ọ jẹ́ àbọ̀rọ̀ ọ̀nù èèyàn kí la bọ̀rọ̀ gan laysa man yamliku al-mala kì í ṣe ń ta kówó tì tọkọlé bí ọgọ́rùn tọkọ gbogbo àwọn ilé kalẹ̀ kì í ṣe irú wọn. àwọn fóònù tí ọ̀yá yọ kan. àwọn fóònù tí ọ̀yá yọ kan ni wọ́n ń ké. torí náà mọ́ wá níta ni man yamliku al-mala kì í ṣe ẹni tó ṣe pé ó kówó jọ bámú òun kọ́ bal man yamliku siha. afẹ́ wàsílám ẹ wo àwọn afá. àṣé àlàáfíà ju gbogbo nǹkan lọ. gbogbo nǹkan ló jùlọ afẹ́ wàsílám kí la fi ń sọ̀rọ̀ bá ti wà yìí. àlàáfíà ni kí la fi ń jókòó bá ti jókòó. gbogbo ẹni tí ń bẹ mi rojú jẹ ọlọmọsàbà sànù wọn. àmín. ó ní òun lẹni tó ṣe pọ́lá làáfíà wàrọ̀ àtàlìbáàlì ó sì ní rest of mind. ọkàn rẹ̀ mọ́. ọkàn rẹ̀ mọ́ gbogbo ẹ̀ balẹ̀. látàbí tánà ilá kálí yẹlẹbà. afẹ́ wàsílám. wọ́n lọ sùn lálẹ́ o jọkàn rẹ̀ kílẹ̀ wọ́n díyàn mọ́nú sùn. afẹ́ wàsílám fáwọn arọ́ọ̀dà rọ́ọ̀hátàlbáàlì ẹni tí bá wà ń fẹ́ kí ọkàn wọn lálàáfíà kó wọn nífàyà balẹ̀ wàsálàmàtàl qalbi ọ̀rọ̀ ọlọ́run máa dà púpọ̀. wàsálàmàtàl qalbi bẹ́ẹ̀ni ọkàn rẹ̀ ọmọ gbé àti ọkàn rẹ̀ ọmọ kan gá kò lẹ́jẹ̀ rúru. falaysa ẹ̀rí onífàlà yansa lè ìsáà fàlìyànsá àlìsáà ó tọ̀ wọ́n máa gbàgbé àwọn tó bá ṣe sí ọ̀dà. àmọ́ ti kọ́lẹ̀. mo ti kọ́ sí mi dára lágbájá ò lè àwọn àrọ́mọdọ́mọ mi ó bá ń bẹ̀. lágbájá ò lè là lọ́hùn ó sọ̀rọ̀ sí mi rí wọ́n ti sọ ìyá yìí wọ́n sọ bàbá yìí. ṣíṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ni wọ́yà tasibul ajra inda Allahi ta'ala lọ́wọ́ alọ́pàdé àwọn gbogbo nǹkan lọ́dọ̀ Ọlọ́run lẹ́sàn dáadáa ẹ̀sán rẹ̀ ẹ̀wọ̀n nǹkan. wa ma asabaka min musiba gbogbo tọ́lọ̀ bá ní ó ṣẹlẹ̀ sínú ayé ìwọ ọmọ ìyá mi musiba ni nǹkan kan ni fasbir lọ sí sùúrù ya'tika Allahul farj ọ̀nà àbáyọ Ọlọ́run mú wa bọ̀ afáwọ̀ islam kíla wọ́n wá ní kana rajulun abidun ya'ishu fi qaryatin qadima wọ́n ní ọkùnrin kan bẹ ẹlẹ́sìn Ọlọ́run ni ń bẹ nínú ìlú kan ìlú yìí ìlú náà ti wà tí pẹ́ ìlú láíláí ni wa fi yawmin min al-ayyami halaka hadha ar-rajulu kulla malihi ń bọ̀ wá díjọ́ kan nínú àwọn ọjọ́ Ọlọ́run pa gbogbo ntọ́mọkùnrin yẹn ní lówó Ọlọ́run pa gbogbo ẹ̀rẹ́ wàhúdìmá bẹ́ẹ̀tòhù bẹ́ẹ̀tòhù àtìlẹ́ rẹ̀ túbú ilé dahoro. Ọlọ́run gbogbo tí kálukú ní ọlọ́mọdé ọparẹ́ o àti lójú àti lẹ́yìn o. afẹ́ wàsílám wọ́n ní èyí ṣe tí gbogbo ẹ̀ fi wó báwọn bisababi asifatin shadida torí atẹ́gùn kan tó lágbára tó fẹ́. àsìkò òjò ló sì tún dé ọlọ́mọsálàwá. ẹsẹ̀ wọn àfẹ́ wàsílám pẹ̀lú àdúrà yìí àwọn tí atẹ́gùn ká ti wọn ọlọ́mọsàbá wọn kàn. ọlọ́mọ wọn bọ̀ àwọn tó wó tí ọlọ́mọ wọn kàn. gbogbo ẹni ó kó táyà sí tiẹ̀ ọlọ́mọ tu. àmín àwọn kan tó táyà sí tiẹ̀. onítún parí wọn lọ kó táyà dí lẹ́nu táyà ó sì bò àfikọ́ lọ́wọ́. àrà tá à ń wínú àwọn kan sì ń kọjá ń bẹ̀ tí wọ́n já wọn tó lówó wọn ò pé ẹrí táyà yìí. mo ti sọ̀rọ̀ kan níyà yìí tá à ń darí Ọ̀yọ́ bọ̀ àtẹ̀kọ́ láti ń bọ̀ ó wà ṣẹ́gbẹ́ wá rí ilé kan tó tàkà kà wọ́n kó wọ́n pàápàá ná àwọn ilé náà sì ń dìbò. wọ́n ń dìbò. wọ́n ṣàgbẹ̀ yìí sọ bẹ́ẹ̀. wọ́n ń dìbò. wọ́n ní kàwọn kan gbọ́dọ̀ ní àwọn ilé inú tó dìbò wọn ò sì bá wọn kọ́lé wọn. bá wọn tún ní nǹkan. ilé yìí ọkàn wọn. kọ̀ọ̀kan wọn ìbò wọn lọ́kàn wọn. ìbò wọn lọ́kàn wọn. kọ́sà tẹ̀ka fún wọn lọ́kàn wọn. ẹ̀rọ ayé báyìí. wọ́n fẹ́ wọ Islam gbogbo ẹ̀ wá wọ́n mọ́ ní kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ àṣẹ torí atẹ́gùn tó fẹ́ tó dá gbogbo dẹni fàdúrà kàtà alẹ́ yìí dúnìyà ayé wa fún ma ayé wa fún ma wàjálàzà wà hùwà yàpùkì ọkùnrin ìwà àjòkó ìwọ̀n sunkún wàyàkúlù ya Rabbi ghuz ruhi ìwọ Ọlọ́run mi ò gba ẹ̀mí mi kí ló kù tí mo ní ma ó dépò bẹ́ẹ̀ àlàáfáwẹ́ wà sílá àwọn kan bẹ nípò bẹ́ẹ̀ náà bá ti ń sọ̀rọ̀ yọrọ bá ṣàánú ìwọ Ọlọ́run gbẹ̀mí mi al-mawtu khayrun li
kí n kú nípò tí mo wà yìí ó wá lóore fún mi o min hazi la hayati sahaba pẹ̀lú ayé tí gbogbo ẹ̀ lè kankan tó wà bẹ́ẹ̀ fífi kan láhàzà. gbogbo ẹni ó lé mọ́ gbọ́n tó gbà lé mọ́ ọlọ́mọsá ṣe dẹ̀kun fáyé. afẹ́ ọ̀sán ń sọ lọ́wọ́ pẹ̀lú ẹkún bí tó jókòó sí. fazahara lahu shaykhun hakimun. bàbá kan sì dé ọ̀jọ̀gbọ́n èèyàn ní bàbá náà kana yamurru bi janibihi bàbá náà jẹ́ nìkan tó kọjá lẹ́gbẹ̀ẹ́ fasami'a shaykhu kalamahu bàbá yìí ọwọ́ agbọ́ọ̀rọ̀ tí ọmọ ní sọ. irú wàásí tó dáa tó ọmọ ṣe rèé. ọwọ́ agbọ́ọ̀rọ̀ tó sọ. irú wàásí tó dáa tó ọmọ ṣe rèé. fabtasama afẹ́ ọ̀sán fabtasama ọwọ́ agbọ́ ẹ̀rín músẹ́. wa qala ya bunayya ó ní mo pè wọ́n mọ́ mi. ara'ayta hadha al-usfura as-saghira ó rí ẹyẹ olóńgó kékeré tó ń wò ni. fanazara ar-rajulu ila usfura. ó kúkú wo bẹ̀ òun náà wá wò pé ẹyẹ olóńgó tí wọ́n ń wí náà ni ńgbà tó wò ó yuhawilu bina'a 'ashhihi marratan ukhra ń tún lé rẹ̀ kọ́ padà bí ti ń lọ yóò gbé kókó ń rinovate ilé rẹ̀ ń tún kọ́ afẹ́wà islam ń lọ fẹnu àgbógbó rẹ̀ pé bada an damarati la asifa lẹ́yìn gbàtàjẹ́gùn ti jáde àjíkú bẹ́ fakala sheikh afáwa ni ìwọ ọkùnrin tó oníkọ́lọ́wọ́n ọgbẹ̀mí rẹ̀ ilé ìpele wo al-usfur lam yatlub al-maut ẹyẹ ènìyàn tọrọ la ilaha illallah gbogbo àti tẹ́ẹ̀sẹ̀ fún abẹ́lẹ̀ kẹrù ọlọ́run báyàn pé kò sí tọ́lọ́run lè ṣe ẹwà múra àfáàkíní tiẹ̀ wọn makéwú àfáàkíní erípa rẹ̀ dà òun gbogbo wa yóò ń béèrè erípa àwọn àfáà tí wọ́n ti lọ ṣé erípa gbogbo àwọn tí wọ́n ti lọ nǹkan ní àyè àfáà wẹwà lámúyẹ lóbulí máwòt kò wá ikú ìwọ ọkùnrin ẹyẹ yìí ọ̀ wá ikú o bal bada ala amala min jadidin ọwọ́ lọ gbèsè láti bẹ̀rẹ̀ ó tún fẹ́ tún lé nǹkan fallahu la yughliqu baban ọlọ́run ò ní sàdéédé tilẹ̀kùn kan o illa wa yaftahu abwaban afdala àti kò ti sílẹ̀kùn kan tó tún lọ́lá jù yìí wọn fahajjala ar-rajulu min nafsihi ọkùnrin ojú wa tì fúnra rẹ̀ la ilaha illallah òun tọrọ ọkú ẹyẹ bàbá ìwà wò ní wọn tún ti ẹkọ ẹrí nǹkan wastaghfir rabbah ọwọ́ tọrọ àforíjì fọlọ́mù. a jẹ́ pé ọgbà wà sí orí igbó sì gbà. bọ́ ọ para rẹ láyé ọ̀daràn ọlọ́mù ọ gbọ́dọ̀ parẹ́ ọ gbọ́dọ̀ pokùn fún. ọlọ́run gan ti sọ yìí pé bọ́ ọ para rẹ ó tún padà pàdé wàhálà tó ju ìtò òfin sáyé lẹ́yìn. ó ní kò sí tọ́ka ọmọ kó wọn lọ pokùn sóní. bàbá wọn ti kú bàbá wọn ti kú ìyá àwọn ti kú gbogbo àwọn bàbá wọn náà kí ló ń wá tó sí òun ò sì rí nǹkan kan sí ojú kan náà tó ń wá ilé ní tó ń wó máa ń lé jẹ pé ọba lọ tan okùn mọ́ owó kìíní ẹwọ́ gbé ajá lọ́ba kan rúbọ. wọ́n yá kó jọ̀sẹ̀ kan lọ́mọ tí ì dáa fún. àfàwọn islam wastaghfir rabbah ọba tọrọ àforíjì fọlọ́wọn ọba rẹ̀ wa alima anna al-hayata amana. kutan dé àwọn awalé ní lágbàjá láfẹ́ gbé kíni múna ọlọ́lánà. àwọn náà wọn gan kan lórí wọn àwọn ẹni tí ó tu wọn. wa alima anna al-hayata amana ọba rí pé ayé ìsẹ̀mí ayé àsámàánà ni wàlẹ̀ mu'min la yatamanna al-mauta. àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn èrò pé jẹ́ ń kújáde kí orí òkúkú tán. ìmọ̀ ni òun ni kí yóò tọrọ kọ́ mọ́ bàjẹ́. bẹ́ẹ̀ ni àwọn èrò pé ẹni tí ọba ti ní ìmọ̀ ni mo gbogbo nǹkan ló ti bàjẹ́ fún. jẹ́ ń para mi jàre kí ni tó sẹ́kù ìkúkú ní kankan sí mú mi ní kọ́lé mẹ́jọ sàká kọ́lé mẹ́rin èmi ojú kan náà la wà mú mi ní èrò yìí lidurri nazala bihi nítorí tó bá ṣẹlẹ̀ fún wọn tó jẹ́ nira wọn ní rogun bal yas'alullah al-afiya. ìyẹn ni pé nàìjíríà lónìí má bọ̀ ọ̀rọ̀ débi kan pé gbogbo yín bá kú náà ni wọn máa gbogbo yín kọ́ wọ́n bá dá kú òkú dé ètò orí yóò padà dá. sáwọn ìjọba ti tẹ̀ ń bọ̀ yìí àwọn ò ṣe rí. sáwọn tá a fẹ́ dìbò fún gbogbo tá a sọ yìí wọ́n gbọ́. àwọn gbọ́ wọn gbọ́ àgbogbo àti yìí àwọn fẹ́ ṣe rí ibú. gbogbo àwọn ìjọba ti tẹ̀ ń bọ̀ tí wọ́n sì mọ̀ pa àríwá lò àríkà àwọn tó fẹ́ ṣèjọba nísìnyí àwọn fẹ́ ṣe rí ibú wọ́n fẹ́ kọ́ dáa ni. wọ́n fẹ́ kọ́ dáa ni. àwọn tí sì ń ṣe lọ́wọ́ tẹ́ múra tó sọ̀kalẹ̀ náà wọ́n fẹ́ ṣe yòókù náà dáadáa ni. kó o tó máa lọ ni. wọ́n fẹ́ kátìbọ̀ tá àwọn dáa. ọlọ́run sì jọ dáa fún wọn. gbogbo yẹn rẹ ni wọn. gbogbo àwọn tí ń bọ̀ náà wọ́n. látọ̀dọ̀ bàbá Tinubu èka di gbogbo wọn. bẹ́ẹ̀ni ẹni rẹ ni yóò. gbogbo àwọn tó sì bẹ́ẹ̀ dìbò tá a múra nísà bẹ́ẹ̀ tá a dì fún nísìn. àwọ̀ ọ̀mọ́ o. ní kọ́kọ́ ndé o ti mọ̀ pé gbogbo tí ní ala ni ọ̀rọ̀ náà yìí gbogbo ẹ̀ ní ọkọ̀ sí. gbogbo àwọn àfa àti ọ̀rọ̀ kọ́ dùn ọ̀la kọ́rọ́ ọkọ̀ ló jáde má yìí wọ́n mọ̀ ọ̀rọ̀ kọ́ ló jáde. wọ́n sànù wa abẹ́wà sílámù. gbogbo àtẹ̀kù bá dé. ẹ béèrè ìfẹ́ kí n kó ẹ̀bùn yín lọ ilé. ààrẹ tí ẹni tí ọkọ pé à wọlé. ẹ máa wọlé. níta mo sì ẹ̀ tí ẹ fẹ́ kí n gbọ́mọ̀ ẹ̀yin obìnrin lónìí
torí mo kó ẹ̀bùn tọ́jọ́ tóbìnrin lọ́wọ́. ẹ tún sálámà sá. wa aleykum salaam. ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò ẹ pa rédíò yẹn yẹn pátápátá ẹ kó bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ ká dá yín lóhùn. ẹ tí kò mẹ́. tọ́ wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Usman láti bá bọ̀. afẹ́ ọ̀sán mẹ́ béèrè béèrè. afa Usman tẹ́ ń bá wa bọ̀ látàárọ̀. àfa àti eré rẹ̀ wò ń wá sí wo wọ́n ṣe fún un tó fi padà dúpẹ́ fọlọ́run. kó ṣe kí ni. torí ẹyẹ tóun náà rí yìí náà tó tiẹ̀ náà ṣe náà ni kọ́mọ wulẹ̀ kú àbí. ó ti ẹ̀gbìyànjú ọ̀yà máa bọ̀ ní dáhàmánì tètè wàá gba sẹ̀mó méjì. à ń retí obìnrin àlóhùn mi kóbìnrin yóò pè wá wọlé lónìí. ọ̀dà bẹ́ẹ̀ wọ́n tẹ̀ kè wọlé. wa aleykum salaam wa rahmatullahi ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò àbí kẹ́ ẹ pa. kí lórúkọ yín bọ́dẹ̀ tí ń pè. Abdul Gafar láti ìsàlẹ̀ jagun. ẹ gbọ́ prógámù yìí dáadáa. kí ni jẹ́ wàásí gan-an téèyàn lè sọ fún yàn tó ṣe pé ó jẹ́ wàásí òdodo. ọ̀rọ̀ lọ́nà làgbé. ọ̀rọ̀ lọ́nà làgbé. téèyàn bá ṣerú wàásí bẹ́ẹ̀ èèyàn ń bù ní àbíyàn ń tọ́ sọ́nà káti bọ̀tán rẹ̀ ó lè dáa. wọ́n náà máa bọ̀ wá gba sẹ̀mú méjì. ẹ máa bọ̀ ọlọ́mọ́sá jóbìnrin yóò pè mí fà. ó ní ìdí kọ kí ló kọ rẹ náà. ẹ ti di wòlíì. ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò. ẹ tún wí. obìnrin yìí o. wọ́n ti lọ. ìyá Habib láti ta àmọ́. ìyá Habib láti ta àmọ́ sẹ́ ń gbọ́hùn wa. ìyá yóò tètè wá gbàṣẹ mọ́ ìjẹba fún bẹ́ẹ̀. máa bọ̀ wá gba sẹ̀mó wá gba tìmáàtì wá gba gàrí wá gba òróró. ìwọ ló ní gbogbo ẹ̀ ọba nu páálí bẹ́ẹ̀ mo ti dé fún wa. sábà farabalẹ̀ ká béèrè ọ̀kan tiẹ̀ wò ká béèrè ẹyọkan wò. béèrè nǹkan kan. ó ṣeun ìyá àti ó ti sọ pé ó ní àfẹ́ ìṣẹ́hun ti yí jàre. rántí nǹkan kan pẹ̀lú ọkọ tó pe rẹ̀ ya Habib. ya Habib. innal kamala yuhibbu maulahu innal kamala yuhibbu maulahu. ìkẹ́ àtọ́lá tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ kọlọ́ba Abdulrahim oníwàsí àgbáyé àfàmì dáadáa. ìkẹ́ àtọ́lá tó pé o. àwọn tí wọ́n ní á fún nù. àwọn tálíkà tó bá pè bèrè àwọn wọn ní á fún. àforíjì lọ́pọ̀lọpọ̀ kọlọ́ba Abdulrahim oníwàsí àgbáyé àfàwà dáadáa. salatu rabbi wa salamuhu ala abina alaji agba Olúwa salatu rabbi wa salamuhu salatu rabbi wa salamuhu ala abina alaji agba. ẹnìkẹ́ wo tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké afẹ́ wa Islam kìrọ́kọ́. alẹ́ ní kéwú tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké ó ẹni kéwú tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké ẹni àfa kéwú ṣètánì ní kò ní tún àmì ẹni kéwú tí ó bá tẹ̀lé ń tọ́. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.